Welcome to today's exciting, captivating, and inspiring discussion with EasyWealth Media, where entertainment meets endless curiosity. Guys, hit on that subscribe button, it doesn't bite, It's also free. Hit on it. No payment, no credit card is required. Just like, comment, and share. As we are excited to present our special guests for today's live podcast, the person of Mr. Gideon, aka Jago Wealth, to today's platform. And welcome, sir. Yes, sir. So, padà sí èdè tiwantiwa torí báwo ni àwọn Yorùbá tàbí wá sí orí ètò lónìí yìí. Ẹ má ronú mi gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́jọ́ máa kọ́ mi lónìí. So, life ogun. Ẹ jẹ́ kí a gbọ́ láti ọ̀dọ̀ àlejò wa. Kí lorúkọ yín sà? Mo kí gbogbo ará ilé o. Orúkọ mi ni Gideon Ọmọafọlábí Ọláníyì. Gideon Ọmọafọlábí Ọláníyì. Ok, kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe o? Kí ló mú un dán? Ìrísẹ̀ láàbò àmọ́ ìlú yìí. Ìlú. Bẹ́ẹ̀ni. Adépẹ́gbò kì í ṣiṣẹ́ nìyẹn o. Iṣẹ́ ní Kí wá ní bẹ́ẹ̀ níṣẹ́ láàbò? lẹ́yìn ìlú ilé ìtàn. Nítẹ̀lọ́rùn. Torí tẹ bá nítẹ̀lọ́rùn ìlú gan iṣẹ́ rẹ̀. Kí gbowó ní ìlú ni? A sì ṣe bẹ̀rẹ̀ ní báyìí àwọn àbúrò ara. Ṣé ó ti ń dé gbogbo báyìí rẹ̀? No, ìbéèrè ò dẹ̀ fàjà. Báwo Yorùbá ṣe sọ? Ká tó máa fọ ọgùn kẹsẹ̀ tó lùlù fún wa lórí ètò lónìí, ẹ ti sọ fún wa nípa ìlú. Ká kọ́kọ́ sọ̀rọ̀ about schools level, about your university's level, academic stuff. You get? Okay, ọmọléèwé wo ni? Ọmọ fáfitì Ìlọrin. Ọmọ fáfitì ṣe Fágbómi àbí? Okay, University of Ìlọrin. Okay, ó ti fi yé wa pé ọmọ Yorùbá ni. Okay, ẹ káàbọ̀. Kí lẹ́yìn kọ́ ní University of Ìlọrin? Mo ti sọ náà kó ti fi yé wa pé ọmọ Yorùbá ni. Ó yẹ kẹ́ wá fún mi lésì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ̀ fún mi lésì bẹ́ẹ̀. Kó tí ìwé wọlé wà nílùú Ìlọrin. Faculty of Arts. Faculty of Arts. Yes. Àwọn ọmọ Yorùbá lọ pé wá ní kí lè wá ní Arts. Ṣáájú kì í ní wọ́n rẹ̀ ní láti. Ẹni wà ní bóyá bí education. Faculty of Arts. Bẹ́ẹ̀ là ṣe rí Yorùbá. Okay, ẹ ṣàlàyé fún wa bí Yorùbá ṣe dé Faculty of Arts. Gẹ́gẹ́ tí ẹ ṣe pè gan-an ẹni Faculty of Arts. Tá a bá fi university gbé bọ́ọ̀dì like bọ́ọ̀dì tó máa bẹ̀rẹ̀. Báwo pé heart ìwé ní heart wà ọkàn. Táàpì university gbé human body like human body. Faculty of Arts ní heart university. So that's Faculty of Arts university. Àjẹpẹ́yìn gangan ni ó kan ìlú ní Ìlọrin. Ok, òye wa tẹ́lẹ̀. Ẹ ṣé gan-an, kí ni àwọn ipa tẹ́ ẹ kó nínú Faculty of Arts ní Yorùbá department ẹ wà yẹn gangan? Faculty of Arts and class rep, aṣojú kíláàsì kan lẹ́rẹ̀ lẹ́rẹ̀. Ẹ̀sùn jẹ́ vice president fún department. Vice president fún department. Gbogbo ọmọ YOSA pátápátá. Gbogbo ọmọ YOSA tó wà nílọrin pátá ní Ìlọrin pátápátá. Wow, aṣọ àwọn nípa aṣọ ńlá kọ́ ni èèyàn ńlá. Ẹ tóbi tó báyìí mo wá sáré gbé ní lórí ẹ má bínú sí rẹ. Ẹ má bínú. Báwo ni wá ṣe ń kó tẹ̀ jẹ́ class rep fún department yín? Ẹ tún wá jẹ́ vice president fún gbogbo ọmọ University of Ìlọrin YOSA. Ẹ tún máa kọ exam, abẹ́rẹ́ kí n kọ exam tó ṣe jẹ́ àyẹ̀wò tún máa kọ exam, ẹ tún máa ṣe test, assignment. Báwo ni ṣe ń kó? Bíbélì ti parí ọ̀rọ̀ lórí ohun ìgbèlú ìgbà àti àkókò wa fún. Táìmù láti jẹ́ class rep yàtọ̀ sí táìmù àti jẹ́ VP vice president ó yàtọ̀ sí personal time. Ok, a mọ̀ pé gbogbo nǹkan ló nígbà àti àkókò tiẹ̀. Tí ìgbà àtàkókò gbogbo nǹkan tẹ̀ ṣe yẹn bá wá pera wọn nígbà kan náà, báwo lẹ ṣe máa ṣe? Àgbà ìlú àti àwọn ọmọdé àtàǹṣe kan. Ó ti fi wá kó mọ Kìrìsìtẹ́nì gidi òdodo ní yín. Bẹ́ẹ̀ni sá. Ká tó kò ní orí ètò yìí máa fọláyé fún wa ní àwọn Bible verse kọ̀ọ̀kan
ẹ máa kàtọ́ tó wà níbẹ̀ jáde ẹ̀kan ní kà fún wa báyẹn. ẹ ṣe gan. ok ṣé o ti ẹ bá ní time tí ẹ ṣe pé lùlù o ti ẹ bá ní time tí iṣẹ́ ti school yẹn we are by being the vice president or the class rep tó ti ẹ bá affect iṣẹ́ ìlú yẹn àti iṣẹ́ ìlú yẹn ṣàfihàn jẹun. ọ̀nà fún dẹ̀ ní ọ̀nà orin báwo lè ṣe kó bẹ̀. ó ti ẹ̀ ṣe lè rí dọ́kítà adé iṣẹ́ ní àrùn surprise náà ìdèrè kíláàsì ló di ìbò àṣà àdúgbò papọ̀ ìgbà àṣà dé kíláàsì ní náà ẹlẹ́ṣà ló pé ìgbà ló pé kíláàsì òkè ti wà ní kíláàsì ṣáàjà àti ẹ̀sìkò ìgbà àṣà pé ìgbà àti balance méjèèjì yóò ní ọmọ máa yẹ balance méjèèjì yóò máa bá ok ṣé bó ṣe wá ń lọ báyìí káàtì tó bọ́ síbi tẹ́lẹ̀ yẹn báwo lè ṣe ṣe tó fi jẹ́ pé káàtì ẹ̀kọ́ gbà tókè department yín level yín ẹ jẹ́ class rep níbẹ̀ àwọn èèyàn mọ̀ yín nínú class yín báwo lè ṣe ṣe àbẹ́yìn wà lára àwọn politician tó máa ń fi èrú gba ìbùkún báwo lè ṣe jẹ́ vice president gbogbo school yẹn wá pátá ló ti mọ̀ yín tó bá yẹn ni. bí ṣe rí pé láti early since the election aspect I'm a strong candidate every inshallah opposition every time opposition tó bá mú kọ̀ waste the phone but where àwọn department náà wọ́n fún trust only you pé I can do this thing. ok adépẹ́ yìí fún ayé lẹ gbégbá ìbò yẹn ọgbọ́n fúnra yín. bẹ́ẹ̀ ni wọ́n bá mi lé. ǹjẹ́ ó ní benefit kankan tẹ́ ẹ máa ń rí nínú ipò yẹn tó jẹ́ kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ. kò sí benefit lọ àwọn làtọ́ ń fara ẹ̀. irọ́ ni mo gbàgbọ́ torí báwo ni ṣe ní benefit nínú nǹkan tí màá lè lọ gbé gbá ìbò ẹ̀. tó bá yẹ kí ẹ ṣe láti ẹ̀ ti wà nínú ẹ̀ ìjọ ní ẹ ṣe. ìyẹn ni pé ó wù yín láti jẹ́ pé òkè mo fẹ́ jẹ́ vice president. a lè máa wò ó ṣe máa wọlé. ẹ ṣetán láti fa ayé ń ṣiṣẹ́ fún wọn. ok ìyẹn náà dáa ká padà sí èdè ti Yorùbá gangan kí ni àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Yorùbá nípa àṣà Yorùbá tó ń dùn mọ́ yín nínú tẹ́ ẹ fẹ́ kí gbogbo aráyé gbọ́. wọ́n á ní ìgbé ọ̀kan tí mo bá rí jù nínú àṣà Yorùbá lórí ìlú. Yorùbá ní àwọn èèyàn kọ̀ọ̀kan jẹ́ pé ẹgbẹ́ sì máa wọ̀ pé. ǹjẹ́ irú wa dárúkọ àwọn ìlú yẹn bí méjì sí mẹ́ta. ṣe rí ìyanu kan wà nínú ìjáde bàtà àti bó ṣe ń fọ ọ̀hún láti ń gbọ́ ọ̀dọ̀ tó ń sọ. àwọn ìlú náà ṣé pé ìlú náà tún lè fọ ọ̀hún. wọ́n máa ń dàbí mystery pé ṣé ìlú náà tún lè sọ̀rọ̀ báyìí náà ṣe ń sọ̀rọ̀ ó jẹ́ àwọn kan. ǹjẹ́ ẹ mọ̀ nípa ìpìlẹ̀ àwọn ìlú yẹn tó jẹ́ kó máa fọhùn gẹ́gẹ́ lọ. wà ní ìsílẹ̀ bàbá kérésì. ok adébẹ̀rẹ̀ tí ìjìnà nu Yorùbá dáadáa nìyẹn. ó dá ẹ jẹ́ ká máa bá a lọ lẹ́yìn ìlú ìjọ tún ní àwọn nǹkan kọ̀ọ̀kan. àṣà Yorùbá. yes nínú àṣà Yorùbá. ọ̀ṣọ́ wa ìjẹun wa ìwàsí wa ìsọ̀rọ̀ wa gbogbo rẹ̀. ǹjẹ́ ẹ sáré sọ ìtàn ìṣẹ́jú kan fún mi láì lo ìlú òyìnbó ẹ máa lo Yorùbá. bẹ́ẹ̀ just ìṣẹ́jú kan mo máa wá gbọ́ ẹ̀. ìṣẹ́jú kan. ẹ kàn wá owó jọra wọn kò jọra wọn ẹ ṣùgbọ́n ṣáà sọ kẹ má fi èdè òyìnbó kankan kún gẹ́gẹ́ bí vice president gbogbo UNILORIN YOSA student. ó ṣe ní láàánú ní ìrọ̀lẹ́ ọjọ́ kan. arákùnrin kan tí a mọ orúkọ rẹ̀ sí Ọlámilékan ó jáde kúrò nínú ilé kò sọ pé ó lọ fún ìyàwó àti àwọn ọmọ. ṣàdédé ó ṣe ń lọ ìṣẹ̀lẹ̀ lákan ṣẹlẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ bí kíni. ṣìnà ló fẹ́ lọ kó wa bá. ẹ̀bẹ̀rẹ̀ bí kíni. dá kí ni o. mọ́tò tó kó ẹrù ńlá ló kọlu Ọlámilékan. feel like crying. ó ṣe ní láàrin pé ìyàwó àti àwọn ọmọ sí ibi oṣù kan. ìyẹn ni pé nígbà tó kú sún padà lólé dáadáa. wọn wá wá ká ni. wọ́n wá àwọn ẹ̀rí. wọ́n jókòó ẹ̀ nígbà tí wọ́n gbà tán. ẹ̀gbọ́n gbìlẹ̀. ó yá mò ń gbọ́. bí wọ́n ṣe bí mọ́tò yẹn ṣe dá tán ó ṣe ní láàrin wípé kò gbá sí ìtòsí inú igbó inú gáàsì ibi tí àwọn èèyàn tẹ̀ lérò
bí mọ́tò ọ̀hún sọ àṣẹ dá tán kò tiẹ̀ dúró pé láì fún bá yẹn náà kò tiẹ̀ dúró rárá ìtẹ̀síwájú náà. ṣùgbọ́n lẹ́yìn oṣù kan lẹ́yìn tí àwọn agbófinró ṣe iṣẹ́ ìwádìí wọn wọ́n rí Ọlámilékan nínú igbó. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó wá ṣẹlẹ̀ nígbà yẹn pé ó parí ẹ̀ ní wípé àlá ni gbogbo ẹ̀. àlá ni gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ wá ṣe nǹkan kí ni Yorùbá mọ́tò ẹ má máa bá mi sọ pé ọ̀yà ló ní ilẹ̀ Yorùbá. ajá mọ́tò nídò mọ́tò. bá ti kúkú pé nídò ìtumọ̀ pé Yorùbá lè sọ kí ni wọ́n tẹ̀ lóde tí ẹ bá fẹ́ yá mọ́tò kí lẹ máa pè é. a lè pè é ní. kì í ṣe pé a lè pè é kì í ṣe pé a lè pè é kí lẹ máa pè é. torí pé ó pẹ́lú mi. kí làwọn Yorùbá ń pe mọ́tò. tó ẹ jẹ́ ká sáré wọnú ọ̀rọ̀ nípa ti àwọn Yorùbá. mo fẹ́ ká sáré ok èèyàn ẹ̀rẹ́ tẹ̀ wò wá ìtọ̀ǹda subscribe button ó ti ń wà boring àbí ẹ sáré wo ilé ìta fẹ́ gbé wá fún yín báyìí a fẹ́ ká láti Monday títí dé orí Friday pẹ̀lú láti Monday títí dé orí Sunday pẹ̀lú àlejò wa tó wà ní orí platform wa lónìí a fẹ́ ká ní èdè Yorùbá láì fi òyìnbó kankan láì fi kún ẹ tún wá gbọ́ tún wá kà á tí wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wá ṣe kí ni wọ́n wá bá yín kọrin lé lórí ẹja máa bá a lọ. Let's not follow the game. Okay. Sunday ni mo lè ti bẹ̀rẹ̀ sí Monday. Èmi náà yá yẹn ni. Ẹ̀yà ni. Ẹja jọ máa yá lọ. Sunday àìkú. Monday ìjàjì. Tuesday ìṣẹ́gun. Wednesday ọjọ́rú. Thursday ọjọ́bọ̀. Friday ẹtì. Saturday. àbámẹ́ta. Ẹja tún gbé again Sunday. àìkú. Monday. àjẹ́. Tuesday. ìṣẹ́gun. Wednesday. ọjọ́rú. Thursday. ọjọ́bọ̀. Friday. ẹtì. Saturday. àbámẹ́ta. Ẹ̀yin ará lé nítorí pé wọ́n gbà á mo fẹ́ kọrin fún yín ṣé kí n kọ́ nísìnyí àbí kí n dúró. Kí n kọ́ ẹ̀dẹ̀ fẹ́ gbọ́. Ó yẹ ká lè kọ́ lẹ́ẹ̀kan náà kásáyé gbé ní àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. ṣé mo sáré bá yín kọ orin yẹn ẹ máa bá mi lọ ìyẹn ara lé aṣáré fẹ́ ka láti January títí di December ẹ máa fọkàn bá wa lọ January Sẹ́rẹ́. February Ìrèlé. March Ìrẹ́nà. April Igbe. May June July Agẹmọ. August September Ọ̀wẹ́rẹ́. October Ọ̀bàrà. November Bélú. December Ọ̀pẹ. March. Ẹgbẹ̀tọ́ fòkàn sí lọ́wọ́ parí. ó dá mo fẹ́ sáré pe àwọn nǹkan kọ̀ọ̀kan fún yín nínú January títí December yẹn kí ẹ sáré bá mi mú jáde ṣé ká sáré ṣe yẹn ká má ṣe ìdíje náà ó dá náà tí wọ́n máa ní ká má ṣe ìdíje náà wọ́n máa wá ṣe state and capital fún wa ní Yorùbá ṣé ẹ gbà so ẹ jẹ́ ká ṣe March September ẹ̀yà alẹ́ ẹ̀ṣin gan ẹ̀kú wúwo wá gbogbo oríṣi ìbánitẹ́ wa ẹ̀ma yẹn tẹ́ o ẹ̀já máa yọ̀ ẹ̀rọ àtẹ subscribe button yẹn like comment and share kí wọ́n ayé rí ṣé wọ́n àṣà Yorùbá èdè ká gbé lárugẹ gidigidi àwọn ọmọ Yorùbá pọ̀ tẹ́ ẹ pé àwọn kan tó ń pè ní January gan ní Yorùbá ká tó máa sọ pé December àmọ́ àtọ̀ àwọn àkọ́wà lẹ́nu fíńgà wa gan àlékà ní àtàpàkò kínní kan àmọ́ ń kà so ẹ jẹ́ láti kí ni ká kó gbogbo àwọn àṣà kéékèèké yẹn ó máa ṣe kí ni àtúnṣe pé bóyá a fẹ́ kọ ká gbogbo ó máa jẹ́ inú dùn fún àwọn ọmọ Yorùbá pé àmú tiẹ̀ mú kí ní jáde kí n fi ṣeré irú àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹ̀tún wọn ní kí n wá kọ ní sinmi àti bá bí náà ìsinmi abẹ́rẹ́ sí gbogbo yẹn máa jó ṣé nígbà tó bá rẹ̀ bá mi fìlù sí ẹ máa jó so ẹ̀yin aráalé afẹ́sáyé ka láti 1 títí dé 10 ká tó máa lọ ó yẹ ẹ jẹ́ ká gbé. Ení. Èjì. Ẹ̀ta. Ẹ̀rin. Márùn-ún. Mẹ́fà. Méje. Mẹ́jọ. Mẹ́sàn-án. Àti mẹ́wàá. ṣé nǹkan tó ṣíkì tára yín ká sí nísìn ọ̀pọ̀lọpọ̀ ara ní dúpọ̀ àti pé wọn ò mọ̀ ká
bẹ́ẹ̀ ni wọn ò mọ́kà àtọ̀ tábánikà lọ ka abcd títí dé z àwọn kan mọ́ àbẹ̀ pé wọn ò tiẹ̀ mọ́kà kọ̀ọ̀kan so gbogbo àwọn kìíní ó yẹ ká ṣe kìíní ó yẹ ká kọ́ fúnra wa láti ṣe kìíní láti máa múná ara wa dùn ẹ̀dẹ̀ má gbàgbé ọdún àṣà. bẹ́ẹ̀ ni ìgbàlẹ̀ ti dàbí àìgbésí wọn sí ẹgbẹ́. ok mo ní kí n sáré títí gbogbo ara lé wọn tó gbọ́ ní pé a tó parí ètò ṣùgbọ́n ẹ sáré bá wa fún àwọn aráalé wa ní ọ̀rọ̀ nǹkan tẹ́ bá fẹ́ fún wọn ká tó máa tẹ̀síwájú. Yorùbá ní yunifásitì Ìlọrin a máa ń ṣe ọdún àṣà ní ẹ̀ka lọ́dún ní ọdọọdún so tọdún yìí ó máa wáyé ní irú oṣù táwa ẹ̀ ó máa bẹ̀rẹ̀ ní 27 máa parí ní 29 àrò gbogbo ẹ̀rí lóde wa láti wá wò wá owó fínísì náà ní tíkẹ́ẹ̀tì 700. fún vip àbí. vip is 1,500. kí ló tẹ̀ wá sọ fún wa ẹ ti kà wá sí regular. níbo regular ìpè a kàn sọ fún yín so ìpele tó wà. gbogbo ẹ̀yin ará létẹ̀ ń wà pátápátá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bí àwọn ọmọ YOSA sí 700 15 fún vip ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ayẹwo ká bá wọn sowọ́pọ̀ ká fi gbé ẹgbẹ́ Yorùbá ká fi gbé ní àrùgẹ ní odidi ká padà sórí ìlú ọgọ́lẹ̀ máa ń lù. oríṣiríṣi wọ́n lo ṣẹ́gun wọ́n lo gbẹ̀gbẹ̀ àti àwọn ìgbésọ̀. ìjọba ń gbé ti kọ́ àbí ẹ̀gàn wọn látọ̀ wá. ìṣe pé ní ẹ̀kan tó jókòó ló fi ìjókòó tó yá àwọn ìwà pọ̀ àwọn nǹkan tí mo sì mọ̀ tẹ́lẹ̀ ní mentorship àti àwọn ọ̀rọ̀ wẹ̀jù àti àwọn videos kọ̀ọ̀kan owó ìpinnu. ẹ ṣé gan-an broda GIDEON àbí Mr. GIDEON ẹ ṣé gidigidi ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun fún àwọn ọmọ UNILORIN pátápátá gbogbo ẹ̀yin ọmọ YOSA tẹ̀ ń wà pátápátá ẹ̀yin náà ẹ ṣòrere o ẹ ní ogun carry over ẹ ṣé gan ẹ bá wa tẹ bọ́tì yẹn subscribe like comment and share nígbà tí a mú ètò náà wá sí apá kan àbẹ̀tún ní advice àbámọ̀ ìmọ̀ràn kan tẹ́ fẹ́ gba àwọn ọmọ YOSA àwọn ilé tó jù yín lọ àwọn tó ń bọ̀ lẹ́yìn àtẹ̀yìntẹ́jọ wà ní dédé báyìí kó mọ́ ilé continue kó wọn bó ṣe fẹ́ live school life wọn láti ṣe ní àṣeyìí. kẹyọ kan tí mo fẹ́ sọ náà ni wọ́n máa ń gbàgbé primary assignment wa ìwé tí a máa ń kà ní ọgbà yunifásitì ẹ má jẹ́ kí àwọn activities tó distract wa láti ka ìwọ ìgbàdúrà pé Ọlọ́run máa ràn wá lọ́wọ́ ní àṣẹ. ẹ ṣé gan-an broda GIDEON the vice president of all YOSA students University of Ilorin you are welcome sir thank you ẹ ṣé tá a pè yín tẹ́ dá wa lóhùn EasyWealth media hub inú wa dùn gidigidi ẹ ṣé gan adúpẹ́. We have now come to the end of today's live podcast. So guys, don't forget our Away Challenge Season 2 will be out by next week. So stay tuned guys. Let's have the next season of the Ultimate Proverb Challenge. Ẹ máa wá pé winner wa ní episode 1 ní season 1 òun ni Mr. Alaremu Ojo Chanter. Èyí tá a ti ṣe winners ordination wọn ní last week. So ẹ jọ̀ọ́ ẹ wá darapọ̀ mọ́ wa nínú àṣà Yorùbá tá à ń bá lọ. And ẹ rántí EasyWealth media ò kì í ṣe fún àṣà Yorùbá nìkan o a wà fún everything. We are here to ignite your imaginations. So join us as we make entertainment ends your curiosity. So thank you guys. Love you all. Like, comment and share. It doesn't bite. Hit on that subscribe button. Have a nice week ahead.